liya'budun bí ẹni tí mo dé èèyàn àtàlejò ló fún ìdarí fún kankan àti kẹ́ wá sìn mí. So àwọn afáwọn apanupọ̀ pé liya'budun mana liyuwahhiduni kí wọ́n ṣe nínú ẹyọ kan níbi ìjọsìn kí wọ́n gbé ìjọsìn mi fún ẹlòmíì fún wọ́n gbé fún nǹkan míì. So eléyìí òun ni tí mo kọ́ fẹ́ ṣe lálàyé fún wa. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa nílẹ̀ Yorùbá ní àsìkò yìí nípa pé ṣé a lè máa pe ànábì sallallahu alaihi wasallam pé kó yọ wá nínú ìṣòro istighatha ṣàlẹ̀ képe. So àwọn nǹkan tí èmi rí pàwọn èèyàn ń sọ mo rí pé àwọn nǹkan bẹ táwọn èèyàn ò ṣàkíyèsí níbi ọ̀rọ̀ yìí. So àwọn táwọn èèyàn ṣàkíyèsí yẹn gangan náà ni ìṣòro tó ń kojú wa. Alákọ̀ọ́kọ́ òun náà ni al-mafhum ad-dayyiq lish-shirk. Àgbọ́yé àwọn èèyàn ó fún gan lára nǹkan níbi àgbọ́yé tí ń jẹ́ ẹbọ. Àwọn èèyàn àgbọ́yé wọn fún ìtumọ̀ pé ó fún ni pé wọn ò gbọ́ ẹbọ yé, ọ̀nà tẹ́gbọ́n máa ń bà wáyé kò yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí, kọ́lá kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ àáfàá gan. Lẹ́fì máa rí lẹ́yìn tẹ́ bá ti wá sọ pé táwọn sínú bá sọ fún mi pé kíní yìí ẹbọ ni wọ́n wá pariwo yé pé ẹ wà lẹ́yìn à ń ṣẹbọ. Ó túmọ̀ sí pé àwọn náà ò fẹ́ ṣẹbọ, onísúfì ò fẹ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. So àgbọ́yé tí ń jẹ́bọ yẹn òun ni ò yé wọn. Ibẹ̀ lèmi tí mo wá rí pé ibi tíṣẹ́ kù sí gẹ́gẹ́ nìyẹn. Torí wọ́n ṣàkéwú, wọ́n ń ka Qur'an, wọ́n mọ̀ túmọ̀ rẹ̀. So wọ́n ń ka hadith, wọ́n mọ̀ túmọ̀ rẹ̀. Ǹjẹ́ sí mafhumu yẹn hal huwa wasi'un kama kana yani fil Islam? Ṣé mafhum lish-shirk, ṣé ìtumọ̀ ẹbọ àgbọ́yé ẹbọ ṣé ó fẹ̀ débi tí wọ́n gbọ́ yé débi tí Islam ní ká gbọ́ yé dé báyìí? Ìṣòro àkọ́kọ́ tí nǹkan kan rí lélẹ́yìí. So tó jẹ́ pé tẹ́ bá padà ń bá èèyàn sọ̀rọ̀ ẹ máa rí pé daqa fahmuhum lish-shirk, pé àgbọ́yé wọn fún ẹbọ ó fún gan. Nítorí pé lẹ́bọ òun náà ní kẹ́ gbé ògùn kalẹ̀, kẹ́ gbé òòṣà kalẹ̀, kẹ́ máa forí balẹ̀ fún, kẹ́ gbókúta kalẹ̀, kẹ́ máa da epo sí. So àbáwọn tí ń lọ sí dí Ọ̀ṣun tọ́wọ́ lè ń ṣẹbọ, àwọn tí ń lọ sí dí Ọbàtálá àwọn ní àwọn ẹlẹ́bọ nù. Àmọ́ tawhidullah, ìgbìmú Ọlọ́run lẹ́yọ̀ kan láti máa gbé tí ń jẹ́ ìjọsìn fún. Eléyìí ó kọ́kọ́ fún lọ́dọ̀ àwọn onísúfí. So ṣé wá rí bí ó ṣe wá fẹ́ Olùsúnnà táwọn gbọ́ yí pé ẹbọ tó débí yìí náà, ẹbọ tó débí yìí náà, òun ni wá ń dá wàhálà kalẹ̀. Ṣé a máa wúra wa ó jẹ́ pé tí ó clear tó dá wa lójú pé ẹbọ lélẹ́yìí ká sì dákẹ́ ká máa wò yín kẹ́ máa ṣe lọ, àní dákẹ́ ká máa pè yín náà ni. So ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mafhumul ibada. Al-ibada ní tí ń jẹ́ ìbádà, àgbóyé àwọn ẹlẹ́bọ, àgbóyé àwọn onísúfí, àgbóyé àwọn onísúfí mo fẹ́ wíwọ̀, àgbóyé àwọn onísúfí ó fún lórí tí ń jẹ́ ìbádà. Wọ́n rí pé àdúrà pé ìbádà ni. Tí a bá ti pè ní ìbádà ìjàlè pẹ̀lú míì, àbálẹ̀ pé nǹkan míì ká máa tọrọ níta ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́, ká máa tọrọ ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àbí ká máa tọrọ ẹ̀ lọ́dọ̀ ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá. So eléyìí ẹlẹ́ẹ̀kejì nínú tó ń dá wàhálà kalẹ̀. Àwọn ò rí pé al-ibada ìjọsìn náà ni àdúrà, náà ni istighatha, so náà ni isti'ana nípa tó ṣe pọ́ lọ́wọ́ bá ní máa ń ṣe. Ó yàtọ̀ sí àwọn istighatha ayé pé lápójú nísìnyí èèyàn já sínú kòtò, bóyá òun gbé mọ́tò lọ, mọ́tò rẹ̀ já sí kòtò, kò wá wò pé èèyàn
ìdákùn ẹ wá gbà mí ọjọ́ kájọ bá mi gbé mọ́tò yìí jáde hádà istighatha àwọn ènìyàn lè bá mi yọ. So ó yàtọ̀ sí kó jẹ́ pé yàní mo wá ní accident nísìn accident gẹ́gẹ́ wá ṣẹlẹ̀ nínú mọ́tò kí wọ́n á mọ̀ pé yín ó bóyá ẹ̀dá kan ni wọ́n ń pè àbí ṣéwù kan ni ń pè àbí wòlíì kan ni ń pè àbí ìyá mi ni ń pè àbí bàbá mi ni ń pè àbí àfáà mi ni ń pè ẹ dákun ẹgbẹ́ méjèèjì ó yẹ̀wò síra wọn. ṣe kristi gáfà náà ní méjèèjì nínú ìgbà tí accident dé wọn Allah ọba Allah subhanahu wa ta'ala Allah rẹ̀ kí n pè pé Ọlọ́run ó ṣàánú mi. So ẹ dákun ìyàtọ̀ méjèèjì yìí mo rí pé ó dàrú máwọn èèyàn lọ́wọ́ istighatha tọ́mọ ènìyàn lè ṣe fún yàn istighatha tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lè ṣe. So ń lè nínú wàhálà tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa tó sì ń dá wàhálà kalẹ̀. So bákan náà nínú àwọn kan tó ń dá wàhálà kalẹ̀ níbi ọ̀rọ̀ istighatha yìí bí Rasul sallallahu alayhi wa sallam òun ni al-ghuluw fi madhi Rasul sallallahu alayhi wa sallam àṣejù àyìnbóró ó wà nínú nǹkan tó ń dá wàhálà kalẹ̀ níbi pàfẹ́ yin ànábì so àṣejù ń wá láti bẹ̀. So nǹkan wọ̀nyí náà ni àwọn nǹkan tí màá rọra máa gbéyẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. So ẹ rí nǹkan tó dá awuyewuye lẹ̀ ní àwùjọ wa lásìkò yìí àṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ istighatha fúnra wa. So àṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé rẹ̀ wípé ẹbọ ni pẹ̀lú Ọlọ́run ọba. So àmọ́lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ọ̀rọ̀ qasida ya Rasulallahi khudh biyadi fatadarakni fa anta abi. Òun nǹkan tó dá ìṣòro kalẹ̀ nkàlùkù wá ń jáde lóríṣiríṣi nkàlùkù ń sọ oríṣiríṣi. So yóò wá gbẹ̀yàn gan pé ṣẹ́rí àti àwọn onísúfí àtàwọn tó wọ́n kì í ṣe onísúfí tí wọ́n ń dá sọ̀rọ̀ yìí àwọn àfáwọn àbí àwọn Yorùbá náà máa sọ pé tó bá fẹ́ jó èèyàn máa ń mọ ìpínlẹ̀ tó fa jó ni ọkàn láwọn èèyàn kan ń jó wọn náà kàn ń jó lọ ni. So èyí ìmáà ni wọ́n máa ń pè Ànábì tí la takunu ìmáà má jẹ́ ìmáà. So èèyàn máa ń mọ la taghfilan sababal kalami wa waqtahu tó bá fẹ́ sọ̀rọ̀ fẹ́ mọ ìdí ọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ tí ó yanjú mọ sababal kalam kí ló fọ̀rọ̀ yìí gangan. Ṣé nígbà mi tí ẹ bá máa ń tó fa ọ̀rọ̀ èyí ó sì mọ nǹkan tí èèyàn sọ ìgbà mi kò èèyàn mọ̀ pé jí ń dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ni jí ń dákẹ́ mọ́ òun lè jí ń dá sí torí mo mọ tó fà á. So màá padà wá síbi àwọn ọ̀rọ̀ tí mò ń lé kalẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan yìí n tó fa n tí àwọn alùsùnà tó máa fi ń ṣàlàyé pé ẹ̀yin èèyàn àgbọ́yé yín nípa ash-shirku billah ẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ̀yin ní Súfí àgbọ́yé yín fún nípa rẹ̀. Òun ni pé Ọlọ́run bá gẹ́gẹ́ lọ́sọ̀nà al-Qur'an wípé gbogbo tí ń jẹ́ rububiyya èmi Ọlọ́run àwọn nǹkan tí èmi Ọlọ́run tó ṣe pé ẹ̀tọ́ mi ni. So Olúwa ní ẹ gbọ́dọ̀ gbé fún ẹlòmíì. Ṣé rí mo fẹ́ challenge ẹ̀yin ní Súfí ibi tẹ́ ẹ bá ti rí pọ́lọ̀ ní ẹ máa wá ìrànwọ́ ẹ máa gbé ní tèmi Ọlọ́run ọba ní tó ń jẹ́ rububiyya èmi Ọlọ́run ẹ máa gbé fún ẹlòmíì ẹ mú wá nínú al-Qur'an ẹ mú wá nínú hadith. Gbogbo tí àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n wáyé wá ṣe gbogbo àwọn ànábì tó ti lọ wallahi tó wá ṣe nìyẹn. So ẹ wo nàbí Allah Nuh tó jẹ́ awwalur rusul àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run nǹkan tó wá ṣe nílé ayé Ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa wípé àwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá wọ́n jẹ́ ní rere salihun wọ́n jẹ́ ní rere àwọn ni wọ́n kú tán
làwọn èèyàn wọ́n ń pè wọ́n ọlọ́run wá ní pé a'udhu billahi minash shaitanir rajim inna arsalna nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum 'adhabun 'alim qala nuh ya qawmi inni lakum nadhirun mubin an i'budu allaha wattaquhu wa ati'uni. So orí ọlọ́run ní pé mi ni mo rán nàbí Allah Nuh sáwọn ìjọ rẹ̀ wípé lọ́mọ kìlọ̀ fún wọn kí ìyà ọlọ́run kó tó dé wá bá wọn o. bàtà nàbí ni wọn náà sì dìde wọn ni inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum 'adhabun 'alim qala Nuhu inni lakum nadhirun mubin an i'budu Allaha ẹ̀rí ẹ máa sin ọlọ́run mana wahiduhu fil ibada ẹ máa sin ọlọ́run ẹ máa ń gbé ẹ̀tọ́ Ọlọ́run bá fẹ́ lómi. Kí ni nǹkan tó ń ṣe nígbà yẹn? Suwa' Yaghutha Ya'uqa Nasra Wadda ẹ̀rí àwọn kan tí àwọn èèyàn máa ń pè nìyẹn. Wọ́n pe àwọn bàbá yẹn. So ẹni rè sí ni wọ́n haqiqatan gẹ́gẹ́ bí Ibn Abbas ṣàlàyé. Tó gbogbo àwọn ẹni yìí ẹni rè ni wọ́n. So lẹ́yìn ìgbà tí wọ́n wá di pé ọjọ́ lọ lẹ́yìn ìgbà tó gbé ìrí wọn kalẹ̀ lẹ́yìn ìgbà yẹn bá bẹ̀rẹ̀ sí ní pé wọn ìtọ́nà ní kánábì náà kó dìde sí nìyẹn. sọ pé àwọn ènìyàn ti ń pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n tí ànábì Nuhu ń pè wọ́n wọn bá gbẹdùn sí kánà sí dìde ṣẹ̀wọ̀n báyọ̀ náà ṣe ń dìde lónìí tí alùsùn náà ń pè yín pé nǹkan tẹ̀ ń ṣe yìí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tẹ̀ ń pa ànábì ṣe yìí ẹ bọ́ mọ́ ní ẹ̀ ń pè ya Rasulullah khudh biyadi fatadarakni fa anta abi wọ́n wá sọ fún ọ pé a ní ẹbọ ní àwọn kan sì dìde wọn ni a bá ẹbọ bá wo kódà ọká la ilaha illallah eléyìí ọba ìrìnà jẹ àgbàlagbà lẹ́nu yìí fà àgbàlagbà nínú àwọn afá ó sì ń torí ọ̀rọ̀ ya Rasulullah wọ́n sọ pé ẹ̀yin alùsùnnà tẹ́yìn yìí bá nẹ́bì láyé á fi gígún ànẹ́bì lójú subhanallah. bẹ́ẹ̀ tí ń bínú ànábì ń tẹ wá lẹ́yìn ẹ̀yin alùsùnà tẹ́ fẹ́ràn ànábì ń fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ láyé gbà lójú tìgì bọ́ lójú torí gbà tẹ́ ń sọ kí wọ́n mọ̀ pọ́n lé mọ́ kí wọ́n mọ̀ yẹ sí mọ́ yìí ti ń gbà lójú àbí àfa ṣéwù làbí ti ń kàn lábùkù nù kálukú sì pọn tọ́lọ̀ ń bá ṣe fún un lé ní kò ní dùn mọ́ lọ́n pàápàá. a fi gígún ànábì lójú ẹ̀yin yìí kórìíra ànábì fẹ́ràn rẹ̀ pàtàkì rẹ̀ ẹ̀yẹ ànábì tẹ́ bá láyé ni. Subhanallah ẹ wo bó ṣe lé tó lára pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ so àgbàlagbà afá náà ló ń sọ̀rọ̀ ilé ìjáde lẹ́nu tẹ́fì mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó lé lára wọn so alẹ́ nínú rẹ̀ faqalu àwọn àgbàdo sí bá dìde pé la tadharunna alihatakum kí ẹ gbọ́dọ̀ fi àwọn òsà yín lẹ̀ hàn wala tadharunna waddan ẹ gbọ́dọ̀ fi Wadda lẹ̀ ẹ̀rí gbọ́ ṣe ń pè wọ́n pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ṣe pé àná àbáàlú sí ọ̀nà ṣe ń pè yín pé ẹ má ṣẹbọ mọ́ ẹ má fi ànábì ṣẹbọ ṣé ẹ̀ka ni bó lẹ́ṣẹ̀ máa gbé ẹ̀tọ́ Ọlọ́run fún ànábì ẹ̀rí ní Suratu Al-Imran àyà 80 Olúwa ní wala ya'murukum أن تتخذوا الملائكة والنبيين أربابا من دون الله أن يأمركم بالكفر بعد إذا أنتم مسلمون وأني نيولون بايلا شيء أن تتخذوا الملائكة أو ملائكة كواموا والنبيين أو النبي ملائكة كمو النبي أربابا كواموا بيتو الله وبافوا كيسون دولار kẹ̀mọ̀ kẹsìgbàtẹ́ bá sọ pé Ọlọ́run wà lànàbí ṣé ìrútọ́lọ́run ni ẹ ti ń sọ fún ànábì kóhun ló ní wallahi àhádá ìdánpè ní yẹni pé ìyẹn sọ ànábì lọ́lọ́run kò dìgbàtẹ́ bá ń sọ pé ànábì wọ lọ́lọ́run o tó rẹ́ nìkan sọ bẹ́ẹ̀ lára wọn ike hal ja'alnahu rabban hal ja'alnahu ilahan kò dìgbàtẹ́ bá sọ bẹ́ẹ̀ isi clear rẹ̀ fún yín ẹ wo nínú hadithi
هو أنه صحيح المسلم وأنه صحيح مسلم. so ìjọ kan ni arákùnrin kan wọ́n bá Nabi sallallahu alaihi wa sallam gbàtọ́ wá bá Nabi wọ́n sọ fún Nabi sallallahu alaihi wa sallam ipe man ata'a Allah wa rasul sànẹ́bí ni ẹni tó bá ń tẹ̀lé òun náà lórí rẹ̀ o ẹni yẹn ló ń yin Ànábì sallallahu alaihi wasallam lójú rẹ̀ ní o ó yin Ànábì lójú Ànábì so ó yin Ànábì pé man yuti'i Allah wa rasula lẹ́ni tó bá ń tẹ̀lé Ànábì yìí tó gbọ́rọ̀ sí lẹ́nu fẹ́ wá hadith yẹn gẹ́gẹ́ ni o ó ní حديث قالت بسند حدثنا أبو بكر بن صحيح مسلم لواء بن أبي شيبة ومحمد بن عبد الله بن نمير قال حدثنا وقيع عن سفيان عن عبد العزيز بن رفيع عن تميم بن فرقة عن عدي بن حاتم حديث عدي بن حاتم حديث شكوي òun gan ti ṣe ẹ̀sìn Yahudi rí kó tó di pé wá jọyìn kan padà sí Islam. ó ní anna rajulan ó ní arákùnrin kan khataban inda nabi sallallahu alayhi wa sallam ó ń sọ̀rọ̀ níwájú ànábì níjọ́ yẹn faqal ẹ máa wọ̀rọ̀ yìí o ó ní man yuti'i Allaha wa rasulahu lẹ́yìn tó bá tẹ̀lé òjíṣẹ́ ẹni tó bá tẹ̀lé Ọlọ́run man yuti'i Allaha ẹni tó bá tẹ̀lé Ọlọ́run man yuti'i Allah ẹni tó bá tẹ̀lé Ọlọ́run wa rasul tó tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ faqad rashad ẹni yẹn mọ̀ tí mọ̀ náà wa man ya'sihima ẹni tó bá ṣe àwọn méjèèjì ẹni tó ṣe Ọlọ́run ó ṣe òjíṣẹ́ ìyẹn Ànábì faqad gawa ẹni yẹn mọ̀ nù ó sọnù ó ṣègbé ẹwọ̀rọ̀ yìí ìgbà tó sọ tán ṣe máa wọ́n lẹ́gbẹ́ wọn náà ṣe ń gbọ́ yìí tí ọba rẹ̀ nìkan kan ṣàlàyé fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò pé kí ló burú níbi ọ̀rọ̀ yìí faqala Rasulullah sallallahu alaihi wasallam bàtà náà bí gbọ́ ọ̀rọ̀ yẹn tí ẹnìyẹn ń sọ ó ní Ànábì ní pé àdíyí ní Ànábì ní bi'sal khatibu ant ọlọ́rọ̀ burúkú ni ọ ọmọ̀rọ̀ sọ so ọ̀rọ̀kọ̀rọ̀ ló ń sọ ìwáyà kan wá gbé wá pé àtaj'alani niddan ma'a Allah so ẹ wá rí nísìn ike ń tánàbí sọ pé ọmọ̀rọ̀ sọ Ànábì ní qul wa man ya'si Allaha wa rasulahu wa man ya'si Allaha wa rasulahu Ànábì ní tó bó yẹ kó wí ni pé sọ pé ẹni tó bá ṣe Ọlọ́run wa rasulahu tó ṣe òjíṣẹ́ má sọ pé wà máa ń ya ẹ̀sìn ìmá yẹn ni pé dọ̀míìrù tó lò yẹn dọ̀míìrù wà máa ń ya ẹ̀sìn ìmá tí ń túmọ̀ sí pé ìmọ̀ òun mímọ̀ òun túmọ̀ sí Ọlọ́run àtànẹ́bì pé bí ẹni pé dèdè ni wà nẹ́bì káì Ọlọ́run kọ̀rọ̀ ni wọ́n yìí òun kaba ọ̀rọ̀ gidi ní ń sọ lẹ́nu anẹ́nu pọ́kàn ló dọ̀míìrù tó fi ń túmọ̀ sí pé èèyàn méjì lè yẹn kó papọ̀ lẹ́ẹ̀kan náà bí kí ni pé òun mana Allah wa rasuluhu Ànábì yarí pé ọgbọ̀nà wíbẹ̀ mọ́ ìkànnì yẹn so tẹ́fì mọ̀ pé Ànábì òkè ń gbà bẹ́ẹ̀ Ànábì gbà kẹ́ gbé ìwọ̀ Ọlọ́run fún tàbí ìfẹ́ ọ̀sán pé àtaj'alani niddan ma'a Allah so fẹ́ sọ ní ẹgbẹ́ gbákejì Ọlọ́run ní ọmọ ṣẹbọkọ́ ẹ̀wọ̀n kan náà bákanáà níjọ́ kanáà hadithi Abdullahi bin Yasar ọlọ́gbà ọ̀rọ̀ yìí wá olóngbò látọ̀dọ̀ Qutayla imra'atun min Juhayna obìnrin ní Abdullahi bin Yasar ti gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ ó ní yahudiyan hatta nabiyya sallallahu alaihi wasallam ó ní yahudi kan wá bá nabi faqal
wọ́n ń challenge ànábì pé innakum tunaddidun wa annakum tushrikun ó ní ẹ̀ ń ṣẹbọ ọkọ̀ ojú sáà ànábì bẹ́ẹ̀ ni ẹ̀ ń mú orogún pẹ̀lú ọlọ́run. ànábì ń wò ó ní taquluna ma sha Allahu wa shi'ta àwọn èèyàn máa ń sọ pé ntọ́lọ̀ ọba bá fẹ́ ntí wọn náà bá fẹ́ ní ká máa ń lo wá pé ntọ́lọ̀ ń fẹ́ àti tí wà nábì fẹ́ ni pé wọ́n máa ń fi wá pé wa taquluna wal Ka'ba ẹ tó máa ń sọ pé ẹ fi Ka'ba búra. so ìgbà tó sọ̀rọ̀ yẹn fa amarahu an-nabi sallallahu alaihi wasallam ànábì wa sọ fún ọ pé idha aradu an yahlifu an yaqulu wa rabbil Ka'ba títẹ bá ti fẹ́ búra ẹ máa sọ pé wa rabbil Ka'ba bẹ́ẹ̀ kan náà wa yaquluna ma sha Allah kẹ́ ẹ máa sọ pé ma sha Allah tọ́lọ̀ bá bá fẹ́ wahda nìkan ẹ máa fi tèmi sí mọ́ ìwáyà kan gbé wá pé summa shi'ta ẹ fi súnmọ̀ sí kí súnmọ̀ ń mi pé kò jọra wọn tí wọ́n àtọ́lọ́run kò jọra wọn màṣíà yín kò jọ tẹ́ra wọn. so tọ́lọ̀ bá fẹ́ nìkan masha Allah wahda tọ́lọ̀ bá fẹ́ nìkan níbi ìwáyà ní alábì dídì lámẹ́rin pé àtẹ̀jẹ́ àìlẹ́ ní ẹni gbàtàwọn yẹn wá dé tọ́tù sọ pé masha Allah wa shi'ta masha Allah wa sha'a Muhammadun alábì ní àtẹ̀jẹ́ àìlẹ́ ní dánimọ̀ Allah sẹ́fẹ́ sọ mí di gbákejì ọlọ́run ní ẹsọ mí di ẹgbẹ́ ọlọ́run ní ẹni pé iṣẹ́ máa ṣẹbọ ní. ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا من دون الله Olúwa ní ìpá ńlá ṣe kẹsọ àwọn màláíkà àtàwọn ànábì sallallahu alaihi wasallam kẹwàá sọ wọ́n di ọlọ́run kẹwàá gbẹ́tọ̀ ọlọ́run ọba fún wọn kẹwàá pè wọ́n bẹ́ẹ̀ pẹ́ ń pè ọlọ́run. so ọlọ́run ànábì ọgbà ẹtún ọjọ́ kan náà tẹ́ fi mà tó yẹ ló nínú pé bóyá onígbà tẹ́ bá ní ànábì ọlọ́run ni àwọn eléyìí ò sọ pé ànábì ọlọ́run ni wọn ní ànábì anta ilahuna anta rabbuna wọn ò wí bẹ́ẹ̀ kódà ibi tí wọ́n ti sọ Allahu akbar lọ́mọṣẹ́ sanu wa ìjọ táwọn sàhábà wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn kan lára wọn ní anta sayyiduna so ànábì la tẹ́lẹ̀ Allahu as-sayyidu so ànábì sallallahu alaihi wasallam ó ti ṣe àwọn ọ̀nà kalẹ̀ tó fi yẹ ká mùsùlùmí rẹ ká ṣọ́ra ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ìmọ̀ ìpàfẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. Wallahi nífẹ̀ẹ́ ànábì ẹ̀yìn ní Sufi jù wá lọ nífẹ̀ẹ́ ànábì ṣe kí wallahi mọ̀ṣẹ́ tó rẹ tó wá ṣe pé wá dúró pé gbogbo tí bá ti gbọ́ pa ànábì ṣe ibi ìnìlá ń gbìyànjú àti ṣe bí mo ṣe rí pa ànábì ń hùwà ní máa hùwà mo ṣe rí pa ànábì ń múra ní máa múra báyìí bí ṣe máa ṣe ní máa ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn tábẹ́bí sọ pé ká ṣe gẹ́lẹ́ gẹ́gẹ́ ní ṣe ìfẹ́ olójú yìí ń lọ تعصي الرسول ثم تدعي حبه هذا محال في القياس بديع إن كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع هؤلاء نسي so njọ́ tẹ́nìkan wá bá Nabi sallallahu alaihi wasallam tó lọ sọ pé ma sha Allah wa sha Muhammadu Nabi jagbe mani àtẹ̀jálẹ̀ ní dámà Allah sífẹ́ sọ mí dẹgbẹ́ ọlọ́run ẹfẹ́ sọ mí di ẹfẹ́ máa fi mí ṣègbákejì ọlọ́run ni ẹfẹ́ máa fi mí mórogún pẹ̀lú ọlọ́run ni. so láti mọ̀ kípé kò dìgbà tí èèyàn bá ń sọ pé kí nìyẹn ó fún ní ti ń jẹ ẹbọ ìfi àwọn ànábì ṣẹbọ ìfi àwọn màláíkà ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó fún àwọn onísúfì ọ̀gbọ́ yìí kí ní ìlàfẹ́kẹ́ gbọ́ yìí ẹ̀dá kan ní onísúfì èyí digest rẹ̀ yìí náà wò ó. so kí wá padà síbi ọ̀rọ̀ al-istighatha ìṣẹ́rí mo ní kíní kan ó ń ṣe ní pé àwọn èèyàn àkọ́kọ́ náà ń tó fa consider yìí gangan ní consider tí ṣe pẹ̀sẹ̀ Nasiru tó wọ́n sọ tọkọ yẹn Al-Kabari ń tó fa gangan ó èèyàn ọ̀ma mọ̀dí rẹ̀ mọ́ tó fà ìyẹn gan mo rí pé ó kún nǹkan tó dáa pé
kò jẹ́ kẹ́lò ní ìwò lè farabalẹ̀. Ó láyé fún ọmọ tó gbọ́ wọlé ẹnìkan náà àwọn tó ní inú orin yìí náà ni wọ́n ní pé àgbàlagbà ní bàbá àwọn náà wọ́n sọ wọ́n ní kọ́lá Ànábì sọ débi pé ya Rasulullahi tawajjat rasil khati'ati kọ̀sídà mí nìyí òun kìí sòun. So ṣe rí kọ̀sídà ya Rasulullah bá iya lòun bá lọ́parí rẹ̀ tawajjat rasil khati'ati ṣe rí akẹ́kọ̀ọ́ fẹ́ débi tà Ànábì yìí náà ni ààyè onísúfí sálẹ́bì nìkan lẹ́ ń pè ní wallahi Ànábì nìkan kọ́ lẹ́ ń pè tí ẹ ń pè gẹ́gẹ́ bí ẹ pẹ́ ń pè Ọlọ́run ọba. So kìí sálẹ́bì nìkan lẹ́ ń pè tó apá Ànábì nìkan lẹ́ ń pè ní á ní pé ẹ̀tọ́ bóyá Ànábì nìkan ni wọ́n ń ṣe mistakes Ànábì nìkan ni wọ́n ń pè ní Ànábì nìkan kọ́ lẹ́ ń pè ẹ ń pè nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́run ọba ẹ ń pè àwọn ṣéèkù tẹ́ ń pè gẹ́gẹ́ bí Ọlọ́run gan ní débẹ̀. Ṣe rí tí orin ya Rasulullah ya sanadi so ó kọ rẹ̀ gangan olùwánà rẹ̀ gangan yẹn ní pé táìtù rẹ̀ tafrijul humam fi ta'alluqi bi ashrafil umam tafrijul humam ẹ̀wọ̀n kan ìsí ìpayà àwọn ìbànújẹ́ ìsọ ìbànújẹ́ di ìdùnnú fi ta'alluqi nípa pé tó bá ti rọ̀ mọ́ tó ṣomọ́ bí ashrafil umam Ànábì ẹni tó lórí jù nínú àwọn ìjọ ẹni pé tó bá ti dì máa Ànábì ìbànújẹ́ rẹ yọ lọ tó bá ti pè ìbànújẹ́ rẹ ó kú sànábì ní máa ń kó ìbànújẹ́ kú fún èèyàn sànábì ní ó kó ìbànújẹ́ kú fún èèyàn. Ìbéèrè ta tó bí nìyẹn abọ́lọ́run ní kó ìbànújẹ́ kú fún èèyàn. tó olùwánu orin Sheikh Nasir Kabara nù. So Sheikh Nasir Kabara nínú àwọn tó wá ṣàlàyé orin yìí so ọmọ ọ̀kan bẹ Dr. Al-Matbul Nasir Kabara náà lórúkọ rẹ̀. So òun ni ó fi orin yẹn ó fi ṣe master ó fi ṣe risala magister. So òun wá ń sọ̀rọ̀ yìí ó ní wa hadhihi qasidatun tawila oníṣẹ́ rí qasida yìí ológun kan fi 150 baytan ó ní fi 155 baytan ó ní ilé orin 150 155 náà ni orin yẹn kódà Bahrul Madid náà ni wọ́n fi kọ́. ó ní ishtaharat bayna an-nas bi ya Rasulallahi khudh biyadi ó ní tó orin yẹn wá gbajúmọ̀ pẹ̀lú pé ya Rasulallahi khudh biyadi wa hiya min ash'ar qasaid ash-shaykh allati 'urifa biha. wọ́n ní orin yẹn lọ gbajúmọ̀ ń bẹ̀rù àwọn orin tó gbajúmọ̀ ní Sheikh Nasir tí wọ́n kọ́ orin yẹn gbajúmọ̀ gan ní Sheikh Kabara tí wọ́n kọ́. So ó ní wà mí ní akadamiya aidan olóòsì ti pẹ́ tó ti kọ́ tó ti pẹ́ oníkọ́dà ó ti pẹ́ débi pé máa láyà qillu ala 50 sanatan taqriban gbàtẹ́ nìyẹn fi ń kọ́ báàfù rẹ̀ yìí ó lè tó 50 years tí Sheikh Nasir ti kọ́ tọ́ ibi táwọn lọ gẹ́gẹ́ rẹ̀. ó ní amma munasabati al-qasida ó ní ìdí tó fà á awi sabab ìdí tó fà á alladhi min ajlihi nazamat tó pé nítorí rẹ̀ ni wọ́n fi kọ́ orin yìí. wọ́n ní Sufi ntí Sheikh Kabara fi kọrin rèé ó ní faraji'un ila ru'yatin mufzi'a ra'a Sheikh sí ẹni tí wọ́n ń dùn ní àwọn ní Sufi ilẹ̀ Yorùbá yìí. òun ni pé gùlàgùlà ti pọ̀ jù lérí nǹkan tí ẹ mọ̀ ẹ̀kọ́ ra Sufi yín gbẹ kò yé yín níta yìí ṣe gan kò yé wọn sọdọ́kọ̀ ẹwọ gbogbo ẹwọ tó ń sọ Sheikh Nasir ṣègbè níta ẹ̀ mọ̀ tó fà á. لما تقولون ما لا تفعلون ما لا تعلمون انتم العلم قبل القول والعمل إما ليقوم أو أم توفي صلاة أم توفي شيء
ẹ ó sì wá bẹ̀rẹ̀ rẹ̀ ìṣòro tí gbogbo wa ní nìyẹn nínú ń sọ pé tó wáyé pé gbogbo wa àti kọ́kọ́ lọ lè ṣe dàrásà Sufi pẹ̀lú ìmọ̀ ọ̀fẹ́ wọnú Sufi lónìí wọ́n á ní jí kọ́kọ́ lọ kọ́ ṣe research nípa rẹ̀ náà kí n tó wọ̀ tó sì ní ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tí gbogbo ìmọ̀ ti pé lára rẹ̀ o ti ní máa àkídà onímọ̀ fiqh onímọ̀ tàwọn onímọ̀ nahwu onísọ́ọ̀fù gbogbo ẹ̀ ti kún lára rẹ̀ wọ́n á ní mo fẹ́ ṣe Sufi wọ́n á bẹ̀rẹ̀ research ẹnìkan ò ní sọ fún ọ tó fi sápadà kú mẹ́ so ara ìmọ̀ yẹn náà ní ń dààmú wa nísìnyí ẹwù ká ẹwù bẹ́ẹ̀ ṣe pariwo tó bẹ́ẹ̀ ṣe mọ tó fa tí ẹni tó kọrin fi kọrin Sheikh Nasir so wọ́n ní ẹ̀rẹ̀ Sheikh Matbul ó ní tó ẹ̀nẹ́ Dr. Matbul yìí ó ní ọ̀rọ̀ yìí kọ́lá yóò na ẹni yẹn lecturer ní University Bayero ní ìsìnbáyìí gbẹ̀mbẹ̀ ara wọn máa ń ṣe kabara ní oníṣẹ́ ẹni tó fún yìí faraji ila ru'yatin mufza'atin ra'aha Sheikh ó ní Sheikh orí àlá kan tó bá wọn ní ẹ̀rù lójú oorun yaqulu innahu ra'a fima yara'u an-na'im olóhùn rí lójú oorun pé anna al-hariqa qad 'amma ad-dunya ipe iná ń jó gbogbo ayé yányá falam yabqa makana fi as-sama'i illa wan-naru taltahibu fihi kò sí nìkan ní sámà iná tàníjò gbogbo sámà àti gbogbo orílẹ̀ ayé ni fa akhadha yatahawwal wa yataraddad Sheikh Nasir wà ń bọ̀ àbí yatajawwal ń bọ̀ wa yunadi bi'ala sawti olóhùn wá ń pariwo lójú oorun náà lọ́wọ́ olóhùn lálà wọ́n ń pariwo pé ya Rasulallahi khudh biyadi ya Rasulallahi khudh biyadi ya Rasulallahi khudh biyadi فكانت هذه